lápátábà lájì wọ́wọ́ orí kẹwàá àparí iná náà la tún bọ́ sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀. ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti ń wọ ìkànnì yìí ẹ máa sọ̀scribe. bẹ́ẹ̀ ni kò sẹ́ni mórí iṣẹ́ yá kọ̀nà lówó kọ̀nà ní dátà kọ̀nà ní nǹkan kan láti kún wa lọ́wọ́ náà ni. ọlọ́run ọ̀ràn gbogbo wa ṣe. lápátábà lájì wọ́wọ́ ẹ wá nǹkan fìdílé ká tẹ̀síwájú nínú ìwé aládùn ni àbẹ́yìn ọ̀gbádùn rẹ ni. mo mọ̀ pé ń gbádùn rẹ̀. ọjọ́ kan òjò ó borí ẹgbẹ̀rún ọ̀dá kò sì sí ẹni tá a gbé gorí ẹṣin tí ò ní sọ̀pàkọ́ lòkè láìsí di òṣìṣẹ́ báǹkì nìbàdàn. ohun gbogbo sì bẹ̀rẹ̀ sí lọ déédéé fún un láìsí di ẹ̀dá tuntun. gẹ́gẹ́ bí bíbélì ṣe wí ohun àtijọ́ ti rí kọjá ohun gbogbo sì di ọ̀tun. wọ́n gba ilé tuntun kan ní adámàsìngbà yàrá kan pálọ̀ kan ó ra bẹ́ẹ̀dì oníhà méjì àti mátírẹ́sì tuntun kan ó ra àga onífùnjẹ̀fùnjẹ̀ 4 tábìlì rédíò tẹlifíṣàn kápẹ́ẹ̀tì fáànù àti fìríìjì. ó ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tu owó fídíò jọ. bí Ṣẹ́gun ṣe ń parí ìdánwò oníwèé mẹ́wàá rẹ̀ ní Láìsí ti fà á mọ́dọ̀. Ṣẹ́gun náà fẹ́ máa pariwo sẹ́ ní Láìsí bá pa á lẹ́nu mọ́ ó sì taari rẹ̀ sí yunifásitì Ìbàdàn. Láìsí ń bá iṣẹ́ rẹ̀ lọ ní báǹkì ní Dùgbẹ̀. wọn ò rí àṣìṣe kankan kà sí i lọ́rùn nítorí náà ó ń rí ìgbéga bó ti tó àti bó ti yẹ. Ṣẹ́gun náà ń kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ. ó ń kẹ́kọ̀ọ́ nípa ìṣègùn òyìnbó. ọdún 7 ni yóò lò. ó dàbí 2 ọdún lójú rẹ̀. Láìsí ló ń fi lọ́kàn balẹ̀ pé kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin bó bá ti fẹ́ mọ káàárẹ̀ àti pé ọ̀lẹ ló ń dà ó láàmú. ibi ló ń pa ó ni àbí owó kinní kan ló ń wọ. bóyá èmi ni mo yìí sọ pé ọ̀run wọ̀ mí ní tèmi o bí náà tán lásọ ẹ̀jọ̀ lè tán lè kán náà. mi ò ní bùkátà kan kárí ẹ̀kọ́ tiẹ̀ yìí. ní báyìí o ẹni tó bá wá dé tó ní ò lè rí bẹ́ẹ̀ mọ́ lílọ ní kẹ́yìn bọ̀ yìí. ìyá ọ̀lọ́ ni wàláì gbọ̀dá o ẹ̀yin ọ̀mọ̀ pé ó máa ń sún èèyàn sá. ta náà ni òwò kọ́ máa di táì kọ́ máa ṣiṣẹ́ ní báǹkì kí gbogbo ara ó tutù níní kọ́ máa tónítóní. àfi kó lúwa rẹ̀ ọmọ ìwọ́sọ ń fún kiri ọgbà bíi Ọlọ́bàtálá kọ́ máa fokùn kọ́rùn bíi dóró ẹ̀yìn ọkọ̀ kọ́ máa bọ́kù olókùú wọ̀jàkadì kọ́ máa wá ní tí ọ̀sọ̀nù kiri àwọn ẹni ẹlẹ́ni kiri ara àwọn ẹni ẹlẹ́ni. ẹ mọ̀ pé máa ń gèjá èèyàn orí ẹni ọ̀sán tí ó gbà fún ọ. bọ́ọ̀rọ̀ táì ló bá ń dùn ọ́ kó 6 nínú àwọn tí mo ṣẹ̀ṣẹ̀ rà sínú wọ́dúróòbù yẹn kọ́ máa de kiri ọgbà òkè màá kó tí ara mímọ́ tónítóní ń kọ́ kí la rí ṣe sí yẹn. Láìsí rẹ́rìn-ín àníyàn ń jẹ́ ọ́ ó sì síríọ̀sì ìwọ fẹ́ẹ̀lì ó rí nǹkan tí màá ṣe fún ẹ. Ṣẹ́gun rẹ́rìn-ín ẹ̀jẹ̀rì láéláé forever. ta ni kí n fi tèmi jọ ẹni abáwádìí là á tẹjú mọ́ ẹ̀gbọ́n ò ẹ̀fà fọ̀ọ̀sì ni. àárín ọmọ ìyá gan gbọ́dọ̀ dùn jù bẹ́ẹ̀ lọ. yùngbàyùngbà wẹ̀dẹ̀wẹ̀dẹ̀ ẹ̀rín kéékèé nǹkan ò dìjà láàrin wọn rí àfi ìgbà tí alàgàtà sì kó sáàrin wọn po. kì í tọ́kọ́ mọ́ gun kì í dùn kọ́ pọ̀ bó bá sì pọ̀ kì í pẹ́ bó bá wá dùn tọ́pọ̀ tó sì pẹ́ gbogbo ẹbí kẹfẹ́ ká lẹ́nu. ìyàwó ni Láìsí fẹ́ òun ni gbogbo rẹ̀ bá rúpọ̀. Comfort ni orúkọ ọmọ ọ̀hún kò rí lókolóko kún kó tó gbìn pa sí i. Comfort àfọ́jọ ọmọ ọdún 15 ní Comfort ó dúdú mìnìjọ ó sì rí pẹ́lẹ́ńgẹ́ ṣùgbọ́n ó ti gbẹ jù lọ́dọ̀ Ṣẹ́gun. bọ̀dá mo lẹ ti rí igun lẹ́yìn ọ̀gá ìyá ń jẹ́ ọ́ Ṣẹ́gun ìyàwó mi mọ̀ ni ta ló fàṣẹ sí ẹni tí mi ò rí rí wàá dẹ̀ láìkí rẹ o. yàtọ̀ sí gbígbẹ tí Comfort gbẹ ó fẹ́rẹ̀ mọ́ kù síbì kan. gbogbo gbígbẹ tó sì gbẹ yìí kì í ṣàrùn ẹwù tí ẹ ní fún Láìsí ojú 10 ò sáàjójú ẹni. Comfort ń dẹ gbogbo wọn lẹ́kẹ̀ẹ́ kó lè ráàyè wọlé. ẹni tí yóò mọ́ bọ á sì bí ọ̀bọ. bí wọ́n bá fẹ́ gbàwọ̀n ẹ̀bà ni wọ́n sojú àánú ń bí wọ́n bá yó tán wọn àdọ́kọ ẹni. pẹ́pẹ́ fóró fẹ́rẹ́fẹ́rẹ́ oúnjẹ àsìkò àjò gbígbóná oore kàmíláyà. mo fẹ́ fẹsẹ̀ kan dé Bódìjà o kí n ra àwọn nǹkan kan o. gàrí ṣúgà bọ́ǹfìtà mílíkì kókà hàùtù gọ́dímọ̀nù sandini àti júèsì. kí ló fẹ́ kó wọn bọ tàbúrò ẹni nà ó. máa kó yà sọ́dọ̀ ẹ̀ lọ́gbà. ó ti fẹ́ tọ́sẹ̀ 2 tá a ti rí báyìí ó sì mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìdánwò ó ṣe òótọ́ ni Ọlọ́run á tún tiẹ̀ náà ṣe o. Comfort òkúkú ní bèrè owó lọ́wọ́ Láìsí
báǹkì ló náà ti ń ṣiṣẹ́ lókè bọ́là owó oṣù rẹ̀ sì kú òní kèrémí níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan fún wọn fún àwọn òṣìṣẹ́ báǹkì ní Marina lẹ́kọ̀ọ́ ni Ọlọ́run ti fi wọ́n han ara wọn ìwọ́gà yìí ti fáìn jù ṣá ń jọ ń gbé láìsí olórin méjì tí kọ sí tí obìnrin ó ṣe ó fẹ́ mọ bá ọ̀rọ̀ bọ̀ lọ́gá kan fọ́ pé ìdánilẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ kan òun sì ti parí lọ́jọ́ náà láìsí yára pa káàdì rẹ̀ mọ́ níka ọmọgédé Ìbàdàn ó gbá láìsí láago ọ̀tán wàhálà ń tagbẹ̀ Ọlọ́run ló mú sùúta ìfẹ́ gbilẹ̀ láàrin àwọn méjèèjì ọjọ́ ìyàwó fẹ́ kò àwọn òbí kan fọ́ ní níwọ̀n ìgbà tí láìsí ti ní àti bàbá àtìyá òun ti kú kó lọ mú àwọn àgbààgbà tó bá kù sílé wọn wá àwọn ò lè fọmọ fún ẹni táwọn ọ̀mẹ́ni kankan mọ́ o bí bàbá bá sàkú bàbá ní kù láìsí lẹ́yìn ohun òṣòro ó kó àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ bíi méjì rílé àná rẹ̀ ìyàwó wọlé tán ló bá pàwàdà oorun lọ́kọ́kọ́ fi bẹ̀rẹ̀ bí akọ kìnìún ó sùn ju adégbọ́nránkú lọ tó bá ti bi iṣẹ́ dé oorun ni bí ẹni tí oṣù ṣẹ̀ṣẹ̀ léjọ́ sí lára kò sì ní tètè jí lọ́jọ́ kejì láti wá oúnjẹ fọ́kọ gbogbo ilé ìdáná sì jẹ́ kìkì èsì kan rí ajẹ́ kìkì èsìn ọdẹ gbogbo àga bu tákítákí eruku lórí tẹlifíṣàn lórí rédíò lórí fídíò jàǹkárìwọ̀ lọ́tún lọ́sì tí wọ́n bá ṣe fẹ́rẹ́ẹ̀jì báyìí àtàròdò tí wọ́n kó bẹ̀ yóò ti máa ṣèdè búrẹ́dì àti holú ẹja ibẹ̀ á sì ti kẹ̀ tí láìsí bá dàgún látítí tí ò bá rí mú mímọ́ ni yóò tún léṣe àyàfi tí Ṣẹ́gun bá kọsẹ̀ bá ilé nínú irú ipò yìí lókù wọ́n mọ̀ pé lówè ọlárónú o àṣé ọ̀bùn ràìràì ni láìsí gbé níyàwó lápátábà lájì wọ́wọ́ ó tilẹ̀ wá tó ìgbà tí Kọ́ńfọ́ ń wojú Ọlọ́run tí ò sì gbọ́ pá tí ò gbọ́ po ṣe lókù tó ń sòkòrò ẹnu kiri ilé òun àti láìsí fẹ́rẹ̀ lè ya ìkòkò ọbẹ̀ nínú ilé ìjà ní bí orò láìsí rí ogbó díẹ̀ lọ́jà ọ̀sáré sí i tí bá ń yógún tí ń pogún tí ń yọ̀gbọ̀n tí ń pọgbọ̀n olówó orí afẹ́fà tà nǹkan dáradára àwo náà lèèyàn máa ń fi pẹ̀lẹ́pùtù mú bẹ́ẹ̀ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n láì gé lọ́wọ́ láì rọ lẹ́sẹ̀ láìpẹ́ Kọ́ńfọ́ bẹ̀rẹ̀ sí jẹ̀dí òru bí òkété lóru bí ọ̀rọ̀ lóru bí ẹbọra báàgì òjì nígbà mìíràn kì í wọlé patí ni lọ́jọ́ sátidé ilé ọ̀rẹ́ níjọ́ sannde àti nírọ̀lẹ́ gbogbo ọjọ́ kò fo kàyéfì bẹ̀ ni pé kò sóhun tí Kọ́ńfọ́ ṣe tó boró jù lójú Ṣẹ́gun bọ̀dá ìyàwó ẹni kì í ṣerú ẹni olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ tó bá ti ń mọ́gbá kẹ́yìn náà mọ́ bá a má gbọ̀n ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ o ayé kí ọkọ káwọ́ gbéra kíyàwó ọmọ ṣe kìtàkìtà ti lọ o ẹ kúkú jọ ń ṣiṣẹ́ ni wọn ò kọ́ èmi bẹ́ẹ̀ o Ṣẹ́gun wọn ò kọ́ èmi bẹ́ẹ̀ o Ṣẹ́gun ó ní mo sì ti ń kọ́ yín yìí o báyé bá ti ń yí dandan ni ká máa bá yí láìsí náà ò fojú Kọ́ńfọ́ wòran mọ́ kò jẹ́ fojú tiẹ̀ gbé kà bó ṣe ń fọbọ́ ló ń fọṣọ ṣùgbọ́n ẹni tí ọ̀fẹ́ tẹni àlòrán ńgbà tí Kọ́ńfọ́ yóò gbé sàrà rẹ̀ kọjá mọ́sálásí ló bá gbógun ti Ṣẹ́gun òkú dẹ òkúkú mẹni tí ń tú ẹni à ń torí rẹ̀ kó tí ò fojú rẹ̀ wo ni wò ó my dear owó dàrún lórí Ṣẹ́gun ti pọ̀ jù ní tèmi o owó ti ẹni àbí tèmi máa tanra ẹ ó mọ̀ pé owó ẹ̀ tèmi ni ìwọ gan ló ń tanra rẹ̀ òkú àmọ́ jẹ́ ti bàbá tọmọ kọ́mọ làálàá tèmi ni mo ti sọ yẹn abẹ́ sì ti gé e Ṣẹ́gun ti ń lékun sí ọ nìwọ́n ń léjò sí kí ló náà ń lékun sí mi sí ẹni tó sọ òkúta luni ló ní ká sọ ìdàrọ́ lu òun ò tiẹ̀ gbọ́ Yorùbá kankan ni Gàǹbàrí ọmọ kàwó ń gan ni sí ànàgó ni mo ti wá ń sọ látòní Ṣẹ́gun ń lọ o àbí wọ́n gan lọ ń lọ ẹsẹ̀ yárò ọmọ ẹni tí ń bọ̀ tayò yẹ̀yẹ́ náà tù agídí ẹ̀ta òmàlè tó tọmọ ọlọ́ta ẹnu rẹ̀ lájọ wa ń àìgbọ́dọ̀ jiyàn sẹ́wà bí o ìwọ náà ó rí i pé bẹ́ẹ̀gùn bá jẹ́ eégún lọ ìrìn eégún lẹ́ẹ̀gún wò kájọ file báyìí la parí orí kẹwàá nínú àparí inú látọwọ́ Kọ́lá Òní àkàndá ọ̀rọ̀ Awíkonko náà ló kọ mi bẹ́ẹ̀ bá ti ń gbọ́ tẹ́ gbádùn rẹ̀ kọ̀nà ń lo méjì kọ̀nà ń lówó kọ̀nà ń ní dátà láti subscribe sí channel yìí láti ṣe kóríyá fún wa bẹ́ẹ̀ bá wá ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ àbẹ́ ní nǹkan
láti fi gbé èdè àti àṣà Yorùbá lárugẹ pẹ̀lú wa, pàápàá jùlọ lórí ìwádìí káàkiri ìlú tá a fẹ́ gùn lé. Ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ nípa kíkún alọ́wọ́ lórí ẹ̀. ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. àjò wa ṣe o.